nínú àwọn ayat tó wà nínú Qur'an tí mo máa ń ronú sí jù òní àyà ìbẹ̀rẹ̀ tí ń jẹ́ ayé àtọ̀run ẹ̀kọ́ kúnnú àyà yẹn púpọ̀ wa ma ya'qiluha illa al-alimun ẹnìkan ò ní gbọ́ yé àfẹni tó jindò ní mímọ̀. Allah. Ibẹ̀ ni mo ti róye pé àṣẹ géèmù láyé àṣẹ ọlọ́gbọ́n ló lè play géèmù ayé àṣàyè tá à ń bẹ́ńbẹ́ yìí àṣẹ mọ́tò tí ó gbẹ̀rìn òun ni wisdom òun ni géèmù kí ni driver ti ń wa mọ́tò yẹn òun lọ́gbọ́n ọgbọ́n ló fi play géèmù ayé tó fi rọ́nà lọ ọlọ́run ọ̀dá ayé fáwọn òmùgọ̀ èèyàn. Allah. Allah. Kí ni àyà tí mo ń wí ọlọ́run sọ fún wa nínú suratu Baqara Al-Qur'ani ni wa idh qala rabbuka lil malaika inni ja'ilun fil ardi khalifa qalu ataj'alu fiha man yufsidu fiha wa yufsiku ad-dima'a wa nahnu nusabbihu bi amdika wa nuqaddisu laka qala inni a'lamu ma la ta'lamun. ọlọ́run níjọ́ tí mo bẹ̀rẹ̀ kọmíṣánì ayé ọlọ́run ni mo pe àwọn màláíkà mo fi tó wọn létí ọlọ́run ò pè wọ́n láti bá dámọ̀ràn ọba mi tó ti prógámù ayé ọlọ́run mọjọ́ tá yọ bẹ̀rẹ̀ ọmọjọ́ tá yọ parí ọmọ kádàrá tá yàn fún ṣètánì ọmọ kádàrá tá yàn fún ádámù pé yóò kọ̀ǹtró ayé ni ọmọ kádàrá tá yàn fáwọn màláíkà báwọn ni wọ́n máa lọ mọ́nítọ̀ iṣẹ́ ènìyàn láyé àwọn náà ni wọ́n nínú wọn lẹni tí ó pa ènìyàn wà nínú wọn lẹni tí ó fẹ́ ẹ̀mí sẹ́nìyàn lára tí ó fi dáyé wà nínú wọn lẹni tí ó fọn fèrè ọjọ́ gbèǹde kìyàmọ̀ nínú wọn lẹni tí ó mọ kọ̀ǹtró jù nínú wọn lẹni tí ó fọn fèrè kìyàmọ̀ nínú wọn lè tí ó lead àwọn èèyàn wọná ó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run gbogbo ẹ ti wà programmed bí gbọ́n bá program kan sórí kọ̀ǹpútà bí gbọ́n bá program kan sórí cd ọba mi ti program gbogbo ẹ pátá tí ó kù síbi kan lẹ́yìn ìgbà ọlọ́run ti program gbogbo ẹ tọ́mọ̀ pé kò sí tí ó change ẹ ó ṣẹ̀ṣẹ̀ wá ní wa idh qala rabbuka lil malaika ó wá ṣẹ̀ṣẹ̀ wá pé àwọn màláìka pé inni ja'ilun fil ardi khalifa mo fẹ́ dá ẹ̀dá kan sórílẹ̀ tí ó lọ jẹ́ àrólé yóò lọ control ayé àrólé lèmi ọlọ́run ọba fẹ́ ṣe lórílẹ̀ ayé ọlọ́run bùn wọ́n gbọ́ ojú ẹsẹ̀ ọba mi mọ tí wọ́n wí kí wọ́n tó wí wọ́n ní ataj'alu fiha man yufsidu fiha wa yufsiku dima'a so tún fẹ́ dá sórílẹ̀ ayé àwọn tí wọ́n bà ayé jẹ́ àwọn tí wọ́n mọ bàtàrà wọn jẹ́ àwọn tí wọ́n mọ ta ẹ̀jẹ̀ sílẹ̀ qala inni a'lamu ma la ta'lamun ọba mi wá dá wọn lóhùn gbogbo ń tẹ́ mọ̀ nípa ènìyàn àtayé lèmi ọlọ́run mọ̀ kí n tó dá. Kí ni tí mo sọ débẹ̀ ni pé ìgbà tọ́lọ́run ti ní program ayé lọ́wọ́ wáì tó tún kọ́kọ́ ń béèrè lọ́wọ́ tó ń fọ̀rọ̀ lọ màláíkà ọba mi ti mọ̀ yí pé tí ọba sí ṣàìtọ́ọ̀nù láyé àṣì láyé máa ti dálì kìyàmọ́nu àti dọ́gba àdìjẹ́ náà nù ọba mi tún wá dán àṣetán àṣàzílù àtún wá dán wò pé ọya ìjùdú lè há ádámọ̀ gbogbo yẹn forí balẹ̀ fà ádámọ̀ ẹni tí ò bá ní làákàì nípa mímọ̀ ọlọ́run yóò máa rò pé wáì tó jẹ́ yí pé ọlọ́run ló kọ́ ádámọ̀ ní tí ó wí kó tó wí wà lámà ádámọ̀ àsìmá àkúlà kí ló dé tó jẹ́ pé òun lọ kọ́kọ́ ṣàṣírí ìdánwò fún kí ló dé tó jẹ́ pé òun náà ló bínú sí sètáni nígbà tí sètáni fèsì ọlọ́run kí ló dé tọ́lọ́run ọ̀parẹ́ gbogbo ẹ̀ lórí kí kádàrá ó lè sẹ́ni bá a bá kọ́ ádámọ̀ ní tí ó wí kádàrá pọ̀ ń lo lórí ayé òní sẹ́ bí sètáni ọ̀bá bínú bó ṣe bínú yẹn sábàbí òní sí fún di tó fi dẹ̀kọ́ ọlọ́run táwọn màláìka ọba sọ tí wọ́n sọ yẹn ọlọ́run ò ní padà fènìyàn ṣe fáàrí lójú wọn níjọ́ abá ń gòkè àràfà lọ́dọọdún tọ́lọ́run ọmọ fi wá ṣe fáàrí fún àwọn màláìka pé ẹ wá wọ àwọn tẹni kí n má dà ń jọ sí ẹ wò wọn nú aṣọ funfun ẹ wò bí wọn ṣe ń pariwo ọlọ́run ẹ wò bí wọn ṣe ń gbé mi tóbi gbogbo ẹ lónìdí níwájú ọlọ́run ó lè má yé ènìyàn àmọ́ yọ ọba tó yé wa ọba tó dá wa ọgbọ́n lọ́lọ́run fi mánéjì ayé tọ́lọ́run bá pa sètáni jọ náà pẹ̀lú bínú pé èmi lọ́n bá ágìw èmi ló kù ojú ẹsẹ̀ náà ni sètáni ó kù àmọ́ lọ́n mánéjì sètáni nítorí kádàrá tá a ti kọ́lé lórí kádàrá làwọ̀ ó ṣòro láti yí kádàrá ó ṣòro jọjọ ibi àpẹẹrù mọ́dé kò ní ṣàìdé bẹ́ẹ̀. ẹ kìlọ̀ fà lábòsí kó lọ ṣọ́ra. ẹ kìlọ̀ fà lábòsí kó lọ ṣọ́ra. tó bá wá rí bẹ́ẹ̀ nínú ayé kí ló dé ẹ̀yin ẹlẹ́sìn ayé alukurani ni ud'u ila sabili rabbika bil hikmatin wal maw'izatin hasana. ọlọ́lẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀yin oníwàásí inú mùsùlùmí call unto the way of your Lord with wisdom and good admonition. ẹ pé àwọn èèyàn sójú ọ̀nà àtọ́lọ́hún pẹ̀lú ọgbọ́n ọlọ́run jẹ́ ká mọ̀ pé ọgbọ́n náà fi pé èèyàn wọnú ẹ̀sìn kì í ṣe fìtínà kì í ṣe túláàsì wal maw'izatin hasana and good admonition àti ìdánilẹ́kọ̀ọ́ tó wà reasonable nínú tó lè jí ọpọlọ èèyàn sílẹ̀ ó ní ọ̀rọ̀ tó wà reasonable àwọn ẹlẹ́sìn ayé ìbò lágbáyédé
ọ̀pọ̀ ló lérò pé nígbà táyà Kùránì ti sọ pé huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqq liyudhhirahu ala dini kulli. Ọlọ́run ní èmi Ọlọ́run ti declare rẹ̀ Islam ní ó borí gbogbo ẹ̀sìn. Àfáà mùsùlùmí mi rò pé wà automatic. Kò wà automatic. Bí mùsùlùmí bá jókòó sójú kan táwọn àfáà ayé jókòó sójú kan tí wọ́n promote ẹ̀sìn kò ní move. Ẹ̀sìn kò kì í ṣe object tí ó move fúnra ẹ̀. Ènìyàn ni ó move ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí í ṣe alukur'an. Ọmọ ìyá mi mo wo ya ayé lọ́kànrin kéṣe ọgbọ́n ni wọ́n fi ń to ayé ẹ wo ọ̀nà tá nàbí gbà jagun ayé sallallahu alayhi wa sallam. oríṣi ogun mẹ́rin tá nàbí jà ó mú ọgbọ́n dání látara ogun ànábì láti mọ̀ wípé Ọlọ́run ti sọ nínú alukur'an pé kò sí ẹni náà wa atakum min kulli ma sa'altumuhu kò sẹ́ni tó jẹ́ pé gbogbo ohun tí ń fẹ́ láyé lèmi Ọlọ́run ó fún. Almighty Allah says in the Holy Quran, I will be giving you but just a portion of your request. No one has ever been given all. No one has ever been given all. Oh, lè rí gbogbo ntọ́ fẹ́ tán láyé. Àwọn bàbá rẹ̀ ò rí gbogbo ntí fẹ́ tán. Díẹ̀ náà lẹ̀dá ọmọ rí láyé. Ànábì jà àwọn ogun kan, ó win ni. Ẹ̀kọ́ ló jẹ́ fún wa. Ànábì jà àwọn ogun kan, wọ́n win ni ànábì. Ìyẹn ń jẹ́ ká mọ̀ pé gbogbo ayé ó lè máa win ni lọ. Ànábì jà àwọn ogun kan. Ó rí pé result ogun yìí yóò kó bá ọjọ́ ọ̀la Islam. Ànábì sì dọ́ọ̀jì ẹ̀. Àwọn ogun kan bẹ̀ láyé ó dìsáfù kò dọ́ọ̀jì ẹ̀. Tó ṣe bí ẹni tó gbọ́n tó ṣe bí ẹni tó rí kárí ká ṣe bí ipá rí ká gbọ́ ká pa ṣe bí ipá àgbọ̀ àwọn ogun kan bẹ̀ láyé tó jẹ́ pé silence ló fi win ni ẹ̀ o. Irú ẹ̀ lógun Khandak tá ànábì jà ànábì rí pé ogun yìí ò ní result tó dáa fún Islam ó sì gbàmọ̀ràn wọ́n ní ká gbẹ́ kòtò yípo lu Medina kó jìn kó dẹ̀fẹ̀ àwa náà ò ní jáde nínú àwọn ọ̀tá wa náà ò lè wọlé wá bá wa wọ́n lo àìmọye ọjọ́ nínú ilé tí wọn ò lè jáde títí tọ́lọ̀ fi yẹ̀yẹ́ àwọn ọ̀tá wọn. Àwọn ogun kan bẹ̀ láyé ìdákẹ́jẹ́ ló wà tọ́lọ̀ wọn fi fọ̀tá rẹ̀ sẹ̀sìn tán. Àwọn ogun kan bẹ̀ láyé ó kàn gbóòórùn ẹ̀ ní tó o bá ti rí pé empty ni kò sí nǹkan kan bẹ̀ má wulẹ̀ lọ wájú má padà. Ọgbọ́n lèèyàn fi ṣètò ayé Ọlọ́run ní ẹ pé àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run ẹ lo wisdom ẹ wo àwọn wisdom tá ànábì lò. Ànábì gbúròó pé wọ́n bọ̀ á gbé ogun kan káwọn mọ́lé ó sì jáde. Alẹ́ ni wọ́n camp nínú òtútù wọ́n camp sínú desert. Ànábì wá rò nínú làákàyè rẹ̀ pé nínú àdánwò tó lè hàn àwọn Lárúbáwá especially àwọn ọ̀ràn Kùráìṣì lè mọ̀ jù ní kẹ́ẹ̀dẹ́ òtútù sí wọn òtútù yìí pọ̀ ju ntẹ́mi àwọn Kùráìṣì lè gbé wọn lè jagun nínú irú mọ́mẹ́ǹtì yìí. Ànábì wá pé Udhaifa tó jẹ́ aláṣírí rẹ̀ ìrẹ́ Udhaifa lọ́ọ́ bá wọn níbi tí wọ́n wà kum ya Udhaifa fatini bi khabari min qaumin lọ́ọ̀dọ́ wọn lọ́ọ́ gba information wá fún mi sárẹ́dì àtìjà lóòótọ́. Udhaifa débẹ̀ ọyọ́ débẹ̀ ó rí pé ó ti sún àwọn gan tí ń padà lọ lu Mákà òun náà yọ padà ó jẹ́ ká ànábì ọmọ pé kò síjà empty ni ànábì sì padà lé jẹ́jẹ́ ìyẹn túmọ̀ sí pé alfitnatu na'ima falanatu lalaman àìkọ́dà àwọn àdánwò kan ọmọ wà láyé tọ́jà pọ̀ sùn jẹ́jẹ́ má jí dìde tó bá ti rí pàdánwò eléyìí ń sùn lọ kọjá lára ẹ̀kọ́ bá tiẹ̀ lọ. Ọmọ ìyá mi ọgbọ́n ló ṣe é gbáyé àwa mùsùlùmí ayé ọjọ́ wo la tó fẹ́ jọ ànábì èpè èébú ní gbogbo ìgbà ọjọ́ wo ló tó fẹ́ kú nínú ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá mùsùlùmí especially kí ló dé tá a fi ọgbọ́n pé àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́ mọ́ confusion tá a kó àwọn èèyàn sí ń jẹ́ kí ọ̀pọ̀ ọmọ mùsùlùmí kọ́ máa dọ́mọ bòmí èèyàn mélòó lọ́gbẹ̀sìn yìí tẹ́lẹ̀ ó jọ mí lójú Akeugbagold ọmọ Akeugberu àwọn bàbá wa ayé ìjọ́hun omi ń bẹ́nu wọn tí ọ̀gbọ́n Lárúbáwá ẹyọ kan tó sì ṣe ìmáàmù gbogbo ìmáàmù wọn ayuwa nasu ọwọ́n tí wọ́n lò tí wọ́n fi parí ayé wọn ni wàláì wọ́n dẹ̀ rí àwọn èèyàn kójọ wọ́n sọ Islam di ẹ̀sìn tó jẹ́ pọ̀ ní majority nílẹ̀ Yorùbá wọ́n sọ Islam di ẹ̀sìn tó ní respect tó ní ọ̀wọ̀ lára wọ́n sọ Islam dẹ̀sìn àpọ́nlé tó ń ta ìgbọ́kéwu wọn àìgbọ́ Lárúbáwá wọn yé àwa tá a wà láyé òde òní agbọ́ Lárúbáwá jọ ọmọ Lárúbáwá lọ ẹ̀sìn dẹ̀ yìnrìn mọ́ wa lọ́wọ́ go and Google it Islam is the fastest growing religion in the world ní gbogbo ayé Islam lẹ̀sìn tí ń spread jù àmọ́ nílẹ̀ Yorùbá ńkọ́ Islam ò spread o ó dàbí pé kí nìyẹn ń padà sẹ́yìn gbogbo ayé ń progress lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ilẹ̀ Yorùbá àfi wisdom kún ọgbọ́n nìkan la ń lò ọgbọ́n yẹn ti pọ̀ jù àfòmùgọ̀ kọ́gbọ́n gbogbo nǹkan la fẹ́ jà lé lórí gbogbo nǹkan la fẹ́ sọ di fìtínà gbogbo àárín ara wa gan kò dán division yẹn ti pọ̀ jù à ń bára wa jà ó yẹ ká fura àwa mùsùlùmí mọ̀dátà kọ́ tóhùn filẹ̀ ìsìlámì báyìí náà kún mu. wọ́n tún mú ya ibadallahi ikhwana. وأنتم يا عباد الله إخوانا. kí ni tí mo fẹ́ lò níbẹ̀ ni pé. ماذا تقدتم في àwọn ẹlẹ́sìn Christianity بينكم. despite the obvious division tí ń bẹ láàrin àwọn ẹlẹ́sìn Christianity pọ̀ gan-an síbẹ̀ náà
wọ́n achieve wọ́n unite láti achieve. àwa mùsùlùmí là ń bímọ jọ àwọn dúró wọ́n gbà torí pé àwọn forgive fún ara wọn wọ́n ò fa lùkùn mi sídìí ara wọn wọ́n wá jọ ń fìfẹ́ gbé ẹnìkan ò ní jáde kọ́ máa bá yẹ ẹlòmíì jẹ́ nínú wọn wọ́n jọ ń fìfẹ́ gbé wọ́n àgbà pé nìkan ló ní kọ́kọ́rọ́ àlìjánà lọ́wọ́. àwa mùsùlùmí àwa wá dúró lórí pé rárá kọ́kọ́rọ́ àlìjánà ń bẹ lọ́dọ̀ tiwa ìwọ wọ̀nà ló ń kálukú bá ń bẹ́ dànù. ẹ wo àwọn traditionalists bó ṣe jẹ́ pé population wọn bó ṣe kéré mọ̀ yẹn ayé kì í praise dribbling lórí football field góòlù ni wọ́n ń kà o ẹni tó bá ń dribble gbogbo ariwo rẹ̀ táwọn èèyàn pa ọwọ́ gbà díẹ̀ tí ń dribble tí ń gègé lọ́wọ́ ni o wọn ayé kì í pé wọn ìpẹ́ gbàgbé ẹni tí ń dribble oní góòlù láyé rántí ẹ lọ wo Okocha nínú ẹni tó lè dribble jù lórí field ló wà èèyàn mélòó ni rántí ẹ mọ́ àmọ́ wọ́n rántí Rasidi Yekini nítorí pé ó score ogo wọ́n rántí Okocha nítorí pé ó score yẹn náà ló jẹ́ kó lè gba kọ́ọ̀pù gbogbo Africa as the best player kí ló dé tó wá jẹ́ pàwọ́ àfariwo lásán kákan dribble ká má lè ka score sí pé success wa lọ́dún yìí ni bó la ṣe fẹ́ manage ara wa tá a fi ṣọ̀kan bó la ṣe fẹ́ manage ara wa ọ̀kan ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn RMKQ àbí kí náà ń pè àwọn tí wọ́n tún kóra wọn jọ ọgbọ́n wo ni mùsùlùmí fẹ́ fi wisdom manage situation yìí tí òfin ní jẹ́ pàwọ́ láti máa promote wọn pẹ̀lú èbú àtìpè ọ̀kan nìyẹn bàbá rí yàn kan ó yẹ ká fura lára ọmọ olórin tó jáde tó challenge gbogbo mùsùlùmí tó ní òun ti di ẹlẹ́sìn mi kódò ń kọ́ church méjì fún wọn ó yẹ kárẹ́ ni tí ó píìkì pé challenge lélẹ́yìí eléyìí ń wájà wa ni ó ti mọ̀ pé èébú ọ̀tẹ̀lé ìpè ọ̀tẹ̀lé yóò tún wá sọ mùsùlùmí lórúkọ mi kí ló dé ẹran tó ti já ẹ má jẹ́ kó tún já omi ti ń bẹ lórí so àwọn kan náà ń bẹ lábẹ́nu tí wọ́n gọ̀ tá ẹ̀ mọ̀ pé irú bẹ́ẹ̀ ń bẹ lára wọn títí wọ́n burú ju tiẹ̀ lọ effort wo la mẹ́ẹ̀kì láti pè ń padà tó bá ṣe pè padà effort wo la mẹ́ẹ̀kì àwọn míì tí wọ́n jọrú ẹ̀ tí wọ́n ní tẹ̀lé àní ṣe yẹn àfẹ́bú àti pè tí ọ̀ràn kankan lọ́wọ́ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam fàdámà tàwálà fakudima àtà. wàlá yasilu láìṣó lábìdá wàlá yasilu láìṣó lábìdá. mélòó nínú wa ló ti gbé ẹ̀sìn kọjá alẹ́ Yorùbá. tàwálà. ẹ wo baba Sheik Adam Abdullahi Al-Alori rahimahullahu rahmatan wasi'a mímọ̀ tọ́lọ̀ fún wọn wọ́n fi gbé Islam kọjá alẹ́ Áfíríkà gbogbo neighboring country lọ́mọ yìí pé ẹnìkan wáyé tí ń jẹ́ Ádámù mélòó wa nígbìyànjú wa gbé Islam kọjá locality wa. wàlẹ́ yẹsẹ̀ ló lè ṣò é lábẹ́dá. ẹ lọ wo àwọn traditionalists bí wọ́n ṣe few in number yẹn wọ́n promote ẹ̀sìn ẹ̀ ráwọn Brazil tí wọ́n ń kífa Yorùbá kó dàbí ọdún lẹ́nu wọn ni ẹ̀ ráwọn foreign countries àwa ò lé gbogbo nǹkan wọn yá àfi ká sàmọ́ bára wa jà iná leléyìí ọwọ́ aramu leléyìí olórí ibu leléyìí olórí ire leléyìí kí ló dé tí ìfẹ́ ò so wá pọ̀ ìfẹ́ lànàbì fi so wá pọ̀ sallallahu alayhi wa sallam. ìfẹ́ lànàbì fi gbé Islam kalẹ̀ kí ló dé tí ìran mùsùlùmí àwa sọra wa di ìran èkòló ìran adìyẹ orí àkìtàn tádìyẹ bá ń lé nǹkankan lórí ó ń gbẹ́lẹ̀ lórí àkìtàn ń wá èkòló àwọn yòókù náà ń gbẹ́lẹ̀ wọ́n ń wá èkòló tí kan bá rí èkòló kan tó gbé hánu àwọn yòókù ọ̀ dọ́ǹpù sachin tiwọn ẹyọ kan tẹ́kọ̀ ló ń bẹ lẹ́nu rẹ̀ yẹn ni wọ́n mọ̀ lékiri ó dìgbà tí wọ́n bá tó fàjà mọ́ lẹ́nu putuputu tí òkun kankan bẹ̀ mọ́ tani kankan wà á ní rí kankan jẹ. fàdémà tàwálà fàkùdìmà tà wàlá yẹsìlò lẹ́ṣọ̀ ìlàbìdà wàlá yẹsìlò lẹ́ṣọ̀ ìlàbìdà. ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run. ìfẹ́ ló lọ́run. ìfẹ́ lọ́lọ́run fẹ́ Muhammad tẹjọga mùsùlùmí ẹ jẹ́ ká ronú wo ká ló fẹ́ o kí la bá fífẹ́ ṣe tí yóò dáa kí la bá fífẹ́ ṣe tí yóò dáa kí la bá fífẹ́ ṣe tí yóò dáa o kí la bá fífẹ́ ṣe tí yóò dáa kí la bá fífẹ́ ṣe tí yóò dáa. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn gómìnà ilẹ̀ Yorùbá mùsùlùmí mélòó ní bẹ́nu gómìnà ilẹ̀ Yorùbá mùsùlùmí ẹja ronú ẹja pera wa kò sí mùsùlùmí ẹyọ kan àfi tí bá ń fẹnu jẹ́ mùsùlùmí lókù 2027 ló dé tán kí ni plan mùsùlùmí ìfẹ́ wo la fẹ́ nà síta ẹ̀yin tẹ́ fẹ́ dìbò tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ lẹ́ dìbò gómìnà majority yìí ni ò lè náwó bí àwọn tọ̀hún yìí o Nàìjíríà ló sì ti ya tara wọn ní ìsìn wọn ò gbà pé jíṣẹ́ Ọlọ́run kan sọ kankan kalẹ̀ àfẹni tí ọba mowó jáde o Nàìjíríà kanra débi pé wọ́n gbàgbọ́ pé tí ọba bàjẹ́ kó kúfẹ̀ẹ́ kan bàjẹ́ kálukú ọmọ mowó wà ní. ìbò tí ń bọ̀ yìí ó ti kọjá akẹ́nìkan tí òkìrun yọ wá mú tẹ̀sùbá kọ́ máa pé èmi lọ́mọ ya yín ní ìsìlámù asàlámù alẹ́kùn ìwọ náà kówó jáde ó lè ń jìbìtì ètò kópa mẹ́bọ́ níbi ó ti rí kó jáde náà tó bá fẹ́ kí mùsùlùmí ọgbà ẹgbẹ̀rún corporation wa kò lè ṣiṣẹ́ bíi kíwọ náà ó jáde náwó kò fi ràn lú lọ́wọ́ ránwó kò fi ràn ẹ̀sìn lọ́wọ́ dé gbogbo ayé orí ọpẹ́ ni kò fi ràn àwọn ènìyàn bí bẹ́ẹ̀ kọ́
mi ò sàsọtẹ́lẹ̀ ẹ̀bú against Islam èsì ni ò ní jẹ́ pé bó ṣe wà yìí náà ni ó tún repeat rẹ̀ o àfi káwa mùsùlùmí ká unite ká fọwọ́sowọ́ ká forgive ara wa àwọn tó bá já wọn tó mọ fákìdù sáyìn la yọ̀tẹ̀ ẹni Ọlọ́run bá bọ̀ ní nǹkan náà ni ó lò ní Abu Dhabi ní àdúgbò Saudiya ibì kan wà tí wọ́n ń pè ní Abrahamic village kí ló sọ di village àwọn ẹ̀sìn mẹ́ta tó jẹ́ pé àwọn àrọ́mọdọ́mọ Ànábì Ibrahim ló gbà wá wọ́n kó jọ pọ̀ sójú kan náà wọ́n dẹ̀sìn pọ̀ wọ́n kálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n kọ́ mọ́sálásí tó dáa tó jẹ́ pé Saudi Arabia lẹ́tì lè rè tó dáa jùlọ tó ga tó fẹ̀ tó bíi 20 story building mọ́sálásí ni lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bíi ìrìn bíi ìṣẹ́jú mẹ́wàá ẹ̀ẹ̀kan chọ́ọ̀chì tó tóbi buhaya tí ó dírẹ́sì òun náà bíi kásì nǹkan ní ẹ̀gbẹ́ kẹta ẹ máa rí sínágọ́gù àwọn ẹlẹ́sìn Júù àwọn àtẹ̀lé ànábì Musa nílẹ̀ Lárúbáwá fa lẹ́gbẹ̀ẹ́ Saudi Arabia ní Abu Dhabi ẹ rí níbẹ̀ mùsùlùmí ó máa lọ kírun báyìí tí wọ́n bá sì ti ń kírun tán wọ́n máa jáde bọ̀ àwọn kírísítẹ̀nì náà máa lọ ṣe tiwọn ládùúgbò kan náà ìjọba ló kọ bẹ́ẹ̀ wọ́n ṣe yẹn láti lè jẹ́ kán reason pé ẹ lè jọ gbé pọ̀ láìsí wàhálà náà àwọn ẹlẹ́sìn Júù àwọn náà ní tiwọn wọn kálukú ọmọ ṣẹ̀sìn rẹ̀ ariwo spíkà ẹnìkan gbọdọ̀ tá dọ́dọ̀ ẹnìkan bọ́n kálukú bá jáde kódà bí mùsùlùmí bá jáde tí ń gbé mọ́tò lọ tó jẹ́ pẹ́lẹ́sìn Júù rìn bọ̀ tí ò ní mọ́tò yóò dúró fún ìsàníyà nìyẹn that's humanity ènìyàn ní ènìyàn lèmi náà jẹ́ kájọ rìn eléyìí tí mo wí ẹ lọ wò ní Dubai èmi débẹ̀ mo rí báyìí ojú kan náà ni wọ́n kọ sí mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dẹ̀ jọ ń gbé pọ̀ lálàáfíà kí ló sì ran Yorùbá tá a lè jọ gbé nítorí ọ̀rọ̀ ẹ̀sìn mi ò pèpè fún pé ká da ẹ̀sìn pọ̀ rí àmọ́ àwọn tí wọ́n ẹni tí ó borin jẹ́ fọlọ́rin kò ní kọ́ bọ́lọ́rin ti kọ́ I always call for peaceful coexistence ẹ jẹ́ àjọ wà lálàáfíà mẹ́jẹ̀ abára wájà nítorí àfàyè wa ṣe pọ̀ nílẹ̀ Yorùbá tá àfàyè wa ṣe rándanrandan là ń bá kí à ń jà nítorí ẹ̀sìn àwọn ọmọ wa jáde iléèwé wọn rí sẹ́sẹ́ ó yẹ ká jáde ká protest nítorí yẹn àní protest nítorí mílíọ̀nù àwọn ọmọ tí wọ́n jáde graduate tí wọ́n rí sẹ́sẹ́ àmọ́ protest nítorí bàtà lásán wọ́n rí ajẹ́ o wọ́n ní a máa wọ bàtà nítorí bàtà lásán á protest tó bá ti jẹ́ tẹ̀sìn ẹ̀sìn pàtàkì lóòótọ́ àmọ́ bó o láàṣẹ ráyé gbé bó o láàṣẹ báwa ṣe ń lò ó lọ tá a rí iná lò iná kan lẹ́nì kò sí iná lọ́la iná wákàtí mẹ́rin iná wákàtí kan iná ìṣẹ́jú kan bò mí síbẹ̀ náà làwọn ọmọ owó sì tún continue báwa bá lò lọ báyìí sí ó yẹ káwọn gbádùn ayé bí ayé ìlú òyìnbó tí ó sì ní díẹ̀ sí wọn lọ́wọ́ ọjọ́ wo la tó fẹ́ ronú àwọn kan jáde nínú àwọn mùsùlùmí wọ́n takò mí wọ́n lọ́lábò sí ni sọ́bẹ́sọlú Mr Humanity àwọn kan jáde nínú àwọn ẹlẹ́sìn Christianity wọ́n lọ́gbẹ̀ni ó sọ bí ọ̀ ń lọ gan-an àwọn kan jáde nínú àwọn traditionalist wọ́n ní ẹ sọ fún Akeugbagold kó mú ìwé wa kó mú fọ́ọ̀mù wa kó wá fìlẹ̀ lọ́dọ̀ wa kí là ń wí kí ni wọ́n ń wí. Ànábì ní ẹ ṣàánú ẹni tó dá nǹkan mọ̀ tó wà láàrin àwọn tí ò dá nǹkan mọ̀ àwọn majority olùkọ́ tójú wọn dúdú tí wọn mọ nǹkan tí ń lọ láyé wọn ò gbọ́ ẹ̀sìn gan yẹ ká tó sọ pé wọn mọ̀ tí ń lọ láyé bá a bá jọ ṣe tọkàn wa bá balẹ̀ ńlá rẹ̀ sìn sí bùkún bá dé kọ̀sẹ́ni tí ó ráyè sí lọ́hùn ó lè jẹ́ pé mùsùlùmí tí ó kírun ó lè jẹ́ pé ilé babaláwo ní òrìbí sásì tí ó tún mọ̀ kírun ẹ̀ túláàsì ọ̀fọ̀ sí yín pọ̀ ńgbà náà ẹ̀ẹ́dẹ̀ ní òrìbí sásì kọ́lọ́ mọ́jà arógun ní Nàìjíríà ntí mò ń pariwo ni pé ẹ̀jẹ̀ àjọ gbé wàfíkọ́tù nàbì wàfíkọ́tù Medina the charter of Medina anabi ṣe charter of Medina nígbà tó wọ̀lú Medina tó dolórí Medina ó pe mítìn ní gbogbo àwọn tí wọ́n jọ ń gbèlú Christian ń bẹnu wọn ẹlẹ́sìn Júù ń bẹnu wọn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni wò tó nǹkan jọ náà lọ gbogbo wọn jọ jókòó pẹ̀lú anabi ni wọ́n jọ ṣe mítìn ara wàfíkọ̀ yẹn tó wà nínú gbogbo tíra tó wà nínú àkọsílẹ̀ ó ní wípé ìlú Medina yìí ó gbọ́dọ̀ tóbi lẹ́mìí wa ju everything lọ tó bá jẹ́ pé mùsùlùmí ló fẹ́ wá jà wá lógun bẹ́ẹ̀ mi ànábì ṣe ń bẹ́ ń bí tó fẹ́ wá jà ìlú yìí lógun àwọn mùsùlùmí yóò díje pẹ̀lú mi àjọ fèsì wọn tó bá jẹ́ pé lẹ́sìn christianity ló fẹ́ kógun wọ̀lú yìí ẹ̀yin christian ìlú yẹn náà ó dìde o àjọ lọ fèsì àwọn christian yẹn ni tó bá jẹ́ pé lẹ́sìn jù ni ẹ̀yin jù ẹ̀ ní wòran o torí tí ìlú yìí bá bàjẹ́ ìlú àwọn tí ń kógun bọ̀ tá a bá lọ bí adẹ́rú nìyẹn o wọ́n jọ agree wọ́n dẹ̀ jọ gbé lálàáfíà tánàbí fi jáde láyé kí ni tí wàá jẹ́lẹ̀ Yorùbá tẹ̀sìn wa le tó báyìí wọ́n sọ fún yín pé kò sẹ́lẹ́sìn mi nílẹ̀ Haúsá ni wàláhì mo fọlọ́nbura ní north tí mo bá nídìí nǹkan mo ṣe jẹ́ mùsùlùmí yìí lọ́dọ̀ ìjọba wọn mo wá lọ bẹ̀ mo wá tún kọ́ bẹ̀ pé mùsùlùmí ni mí kírísítẹ̀nì kan wà ń bẹ tọ́jú ọmọ ìlú wọn tó náà ní ìdí the same thing wàláhì wọn ní fún mi kírísítẹ̀nì ọmọ ìlú wọn ni wọ́n fún tó bá le jù wọ́n sọ fún mi ni pé mo ti fi gèrè nkà kọ́rí ìlú ẹ̀ lọ́yanjú ẹ̀ nílùú ẹ̀ àmọ́ lọ́dọ̀ tiwa àwa ò àrònú pík àfi ká máa múra wa lọ́tà àfi ká máa bára wa jà mi ò sọrí pé ẹ dẹ̀sìn pọ̀ mi ò sọrí torí mi náà ò dẹ̀sìn pọ̀ mi ò lọ chọ́ọ̀chì kan lọ ṣẹ̀sìn rí mi ò lọ ilé babaláwo kan pé wàá ràn mí lọ́wọ́ rí bó ti ẹ̀ jẹ́ pé chọ́ọ̀chì kan pè mí ní next month màá dẹ̀ lọ pẹ̀lú ògo Ọlọ́run wọ́n ní wájú sí Ọlọ́run ni èmi ní mọ nǹkan tí ń wí tí mo bá débẹ̀ wọ́n ti máa ń pè mí tipẹ́ tí mi ò kí ń ráyè màá dáhùn tí next month yẹn pẹ̀lú ògo Ọlọ́run kí ni nǹkan tí mo sọ débẹ̀ ni pé bó o láṣẹjọ gbé lálàáfíà ìlú yìí pàtàkì kọ́ lálàáfíà tàbámọ̀ ká fẹ́rẹ́ sínsìn ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run ìfẹ́ ló lọ́run
ìfẹ́ lọ́lọ́run fẹ́ Muhammad tí sọ̀gá mùsùlùmí ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká ló fẹ́ o kí la bá fífẹ́ ṣe tí ó dáa kí la bá fífẹ́ ṣe tí ó dáa kí la bá fífẹ́ ṣe tí ó dáa o kí la bá fífẹ́ ṣe tí ó dáa kí la bá fífẹ́ ṣe tí ó dáa. ara àwọn ìmọ̀ràn tí mo fún ìjọba Nàìjíríà níjọ́sí tí wọ́n ò lò ó ń lò lórí Burkina Faso apá kan rẹ̀ lòún lò mí ní tèmi lọ́gbọ́ o àwọn náà ronú ni mo ṣe wáàsí kan níjọ́sí tẹ́ ẹ bá rántí níbi 10 years ago wáàsí tó go viral gan tí mo ti compare economy Nàìjíríà pẹ̀lú ti China ní 1970 àti lónìí China ti ń yáwó kiri ńgbà yẹn wá dẹni ti ń yá gbogbo ayé lówó àwa tá a wá wẹ̀sìn mọ́rí àwa dẹni ti ń tọrọ agbé kiri gbogbo àgbáyé àtọrọ agbé títí àtọrọ dé Saudi Arabia láwa tá a bùn Saudi Arabia lówó rí Nàìjíríà tó ti Dubai wá yáwó ní 1973 tí kò wà ní ẹ fún wọn lówó ẹ máa kó lọ abùyín Dubai lọ́wọ́ adẹni tó lè yá wa lówó lọ́dún mẹ́wàá tí ò ní béèrè ẹ̀ àwọn tí wọ́n lẹ́sìn wọ́n fọgbọ́n tó àwa ò fọgbọ́n tó tiwa àwa ẹ̀sìn mọ́rí bí ẹni páyé yìí kọ́lá àkọsí ká tó dọ̀run à ń bára wa jà à ń sọ̀rọ̀ àwa dọ̀tá ara wa nítorí ọ̀rọ̀ ẹ̀sìn kí ló dé kí ló le tó báyìí kí ló le tó báyìí àwa kọ́ lọ lọ́hùn kọ́kọ́rọ́ náà ò sí lọ́wọ́ wa ká tó pé kọ́kọ́rọ́ àlìjẹ́nà níbi lecture tí mo ṣe bíi 10 years ago yẹn mo sọ ń bẹ̀ ń jọ náà ẹni tó bá rántí mo ní churches tó pọ̀ jù yìí tẹ́ ẹ bá rántí bí mo ṣe present ẹ̀ mo ní tẹ́ ẹ bá dé Heathrow airport ní London láti bẹ̀ tẹ́ ẹ bá ń lọ sí gbòòrò London ẹ máa wapá ọ̀tún ẹ máa wapá òsì company lẹ́ẹ̀mọ́ rí tẹ́ fi wọ̀lú wọn. tẹ́ ẹ bá dé airport ní George Washington airport ní Washington DC lápá ọ̀tún sápá òsì tẹ́ fi dé Maryland company lẹ́ẹ̀mọ́ kan. tẹ́ ẹ bá dé Saudi Arabia láti Jeddah tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ tẹ́ fi wọ̀lú Mecca company lẹ́ẹ̀mọ́ kan lọ́tún lọ́sì. àmì ẹ̀wá Nàìjíríà bọ́ọ̀lẹ̀ ní airport Muritala lẹ́kọ̀ọ́ kó pọ́npọ́ Ìbàdàn ọmọ iye church tó kà lójú ọ̀nà kó tó dé Ìbàdàn. company mélòó lórí tó bá fẹ́ wọ́ Ìbàdàn lóṣoorí company méjì àbẹ́yọ̀kan. Mọ́sálásí àwọn náà tó bí òtí ẹ̀ tó ti church ìyẹn ò jẹ́ ká ronú pé bóò la ṣe fẹ́ plan ayé wa majority àwọn ọ̀dọ́ tí wọ́n wúlò fáyé ńlá ti sọ ọ̀dọ̀ lẹ́ka church ta dé wọn mọ́ wọ́n ń pariwo miracle olúwa o olúwa àwọn ọmọ ogun o ọmọ ogun ọ̀run ogun ayé ń bẹ́ńlẹ̀ àti ìyànjú ẹ̀tàn ẹ̀ tó ń pa ọmọ ogun ọ̀run bẹ́ẹ̀ bá dé mọ́sálásí àìmọye youth tí wọ́n wúlò fún orílẹ̀-èdè ìtàn ti dè mọ́lẹ̀ mọ́sálásí tán ni wọ́n máa pariwo ya Allah ya Allah bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe àìmọye ọ̀dọ́ tó wúlò tí wọ́n ti dè mọ́lẹ̀ bíi pé yọ gbẹ̀bọ̀ láyé rẹ̀ ó fi dá kọ́mọ́ ṣiṣẹ́ kan mọ́ àwọn kan gbowó wa bá ń lé àwa ní Nàìjíríà ó progress ọ̀nà dà tí ó fi progress ìlú wo ní progress bẹ́ẹ̀ inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim kò sí nǹkan kan tó lè change àfi tẹ́ ẹ bá change mind yín àyà Kùránì ló wí bẹ́ẹ̀ àdúrà gan ò lè change ẹ̀ mind yín lẹ́ẹ̀kọ́kọ́ change náà ẹ wá wò lápèjúwe Ibrahim Traoré lóòótọ́ ni baba Tinubu ń gbìyànjú lórí ọ̀rọ̀ Nàìjíríà ara gbìyànjú ẹ̀ tó wú wa lórí lẹ́nujọ́ mẹ́ta yàtọ̀ fẹ́bi tí ń pa wá yàtọ̀ fẹ́po tí ò wálẹ̀ yàtọ̀ fún gbogbo nǹkan bí ṣe ń lọ owó tí Nàìjíríà wọn ti yọ kúrò láàrin orílẹ̀-èdè tó jẹ gbèsè jù lágbàáyé ìgbésẹ̀ ńlá tó ga ni o ìgbìyànjú tó ga ni Tinubu ṣe o kọ́nà wọn fún ní yòókù ṣe àmọ́ ẹ̀kọ́ ṣe ń tọ́ dára lára Ibrahim Traoré ọmọ máa náà sí ni Saudi làwọn kọ́ mọ́sálásí 350 fún wọn ó ní ẹ̀dá dúró mọ́sálásí pọ̀ láàrin wa tẹ́lẹ̀ ebi ní ń pa wá bẹ́ẹ̀ bí bá ti pọ̀ ju ànílẹ̀ sí lọ́run á di criminal ẹ̀kọ́ mọ́sálásí 50 300 yòókù ẹ̀ bá wa fi kọ́lé iṣẹ́ káwọn ìyàwó ọmọ rí ibi iṣẹ́ lọ ó dijọ́ mélòó tá a sì yẹn Nàìjíríà mọ́sálásí lọ́tún lọ́sì chọ́ọ̀chì lọ́tún lọ́sì ilé Ifá lọ́tún lọ́sì kí ni èrè rẹ̀ kí ni géènì tó mú wá fún wa ó tún wá sí kan lẹ́nu ọjọ́ mẹ́ta mo sọ nígbà yẹn àwọn èèyàn ń fi mí rẹ́rìn mo ní ìjọba àwọn group mẹ́ta kan bẹ tó yẹ ká ẹ pé ká máa lọ dáko gbogbo àwọn ẹlẹ́wọ̀n tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ẹgbà oko tó tóbi inú wọn máa dùn páwọn ń jáde ìgbà fẹ́fẹ́ wọn máa ṣiṣẹ́ wọn máa làágùn wọn máa produce oúnjẹ security lẹ́jẹ̀ ó pọ̀ tí mo fi ní sálọ ẹlẹ́wọ̀n mi ò jáde wọn ò lérò pé Amẹ́ríkà ló ti dé ni nígbà tátẹ́gùn fẹ́ sí tó dẹ̀ lu egungun ẹ̀ instead tí ó fún ma wọ́n náà bí ó ṣe sálọ ó ti mọ̀ pé àwọn ọmọ lóko àwọn ọmọ dé ẹ tí wọ́n máa dáko mo wí bẹ́ẹ̀ njọ́ náà lọ́hùn mo tún wí kan mo ní àwọn sójà wa ẹwọ́ náà bí wọ́n ó ṣe ní ọ̀nà income míì yàtọ̀ fowó oṣù instead tí majority ó fi jókòó ka barak ẹ wá oko ńláńlá fún wọn kó jẹ́ pé àwọn ni wọ́n mọ nìgé ni ẹ̀ kì í ṣèjọba kẹ́ẹ̀kan fowó ràn wọ́n lọ́wọ́ káwọn náà mọ káwọn kan máa bẹ lóko káwọn kan máa mọ́ntì guide fún lù àwọn ọlọ́pàá náà àwọn kan bẹ nu wọn táwọn náà kún barak ẹ wá nǹkan kan fi lé wọn lọ́wọ́ ká máa rí ọ̀nà tí wọ́n ti máa rí owó gidi kí wọ́n yé tò lẹ́sẹ̀ ọ̀nà mo wá parí ẹ̀ níjọ́ náà lọ́hùn tẹ́ ẹ bá rántí wá sí yóò ti tó bí ọdún 9 mo ní gbogbo àwọn ọ̀dọ́ látàyè Goodluck Jonathan ni mo ti wí mo ní gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n jáde yunifásitì ẹ rí kọ́ọ̀lù wọn bí ọdún 10 ẹ rí káàmpù wọn bẹ́ẹ̀ ṣe rí káàmpù wọn sí NYSC àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ ẹ rí káàmpù gbogbo wọn ìjọba ó yẹ ọpọlọ wọn wò ẹ tún wọn rí oriented ọpọlọ jìbìtì tó ti wà lọ́pọlọ wọn pé lọ́kì lèèyàn fi lówó ẹ̀gbọ́n dànù kúrò lọ́pọlọ wọn ẹ wo potentiality ẹnì kọ̀ọ̀kan wọn ibo ló gùdù sí tẹ́ bá mọ potentiality wọn tán ẹ wá mọ̀ kí ló lè ba ọpọlọ wọn jẹ́ padà ẹ block ẹ tí wọn bá ti wá kọ́ iṣẹ́ míì tí wọ́n fi jẹ́ èèyàn láyé yàtọ̀ fún ṣèjọba àwọn kan lọ fún electricity wọn lọ bá wa solution sí iná tí ń dákú tí ń dájì
káwọn kan lọ fún agriculture káwọn kan lọ fún engineering ẹ wá fún wọn ní owó pé kó ní kọ̀ọ̀kan wọn lọ invent ẹ lọ invent wá ẹjọ́ orílẹ̀-èdè yóò great bó ṣe 5 million ẹ fún wọn kò tí ì tó ìdajì owó tí design nìkan jí gbé Nàìjíríà yìí kódà bí wọn tó 1 million kò lè tí ì tó ẹ fún 5 million kó kálukú kán lọ produce ẹ jẹ́ àrètí pé 40% inú wọn succeed 60 ó fail 40 tó succeed yẹn ló tún employ àwọn míì economy wa yóò move mo sọ́njọ́ náà lọ́wọ́ ẹlòmíín fi mi rẹ́rìn Ibrahim Traoré ní Burkina Faso ìjẹta ló ń wá gbé tiẹ̀ jáde gbogbo ẹlẹ́wọ̀n aṣọ tí ń camp wọn ti pẹ́ tí wọ́n ti ń lọ dáko wọ́n wá fi re oko wọn hàn wá lóko wá lọ sàlálù bí ọlá Ọlọ́run tó jẹ́ pé àwọn tí wọ́n bẹ ní prison ni wọ́n dá ọjọ́ wo Nàìjíríà tó fẹ́ ronú yàtọ̀ síkẹ́yìn olóṣèlú ọkàn máa kó jẹ láì retí àtúbọ̀tán ẹ kó jẹ ẹ̀yin náà di jìbìtì láàrin owó náà ẹ kó jẹ kó tẹ wá ní ìtumọ̀ mọ́ bẹ́ẹ̀ nìkan ò béèrè wàláyé Ọlọ́run ò béèrè ẹ o ẹni tá a fà sókè tó yí débò rí bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́ bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́ o bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́ bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. ọjọ́ wo ni Nàìjíríà tó fẹ́ da àwọn ẹlẹ́sìn ẹ jẹ́ ká parada ọjọ́ iwájú àwọn ọmọ wa ó mà important jọ̀nà dandan tá à ń ṣe yìí lọ àwa ń lo ayé lọ báyìí mo dé ìlú kan l'Amẹ́ríkà nígbà tí mo lọ síbẹ̀ mo wá ń gbé sínú ọpọlọ pé Ọlọ́run àwọn kan náà ní ẹ máa ń bẹ ní èjì òkú nígbàdàn Ọlọ́run ṣe ayé kan náà táwọn eléyìí ń gbé ni àwa náà ń gbé lóko tiwa lọ́nà sẹ́yìn sáyé kan náà làjọ ń gbé Ọlọ́run sọ́jọ́ra wọn báyìí sáàsì jọ sàkáǹtì wájú Ọlọ́run ni àwọn eléyìí ń bẹ nínú gbádùn rẹpẹtẹ wọn ò sì dọ́lọ́ mọ̀ àwa dọ́lọ́ mọ̀ a sì ń bẹ nínú wàhálà fìtínà Fúlàní jẹ ó jẹ kó lónìí Fúlàní jẹ kó lọ́la ìran Yorùbá ò ronú ká fight ká wo bó láṣẹṣe tá a fi jẹ́ kílẹ̀ Yorùbá wà lálàáfíà ọmọ ìyá mi bọ̀rọ̀ bá wa rí bẹ́ẹ̀ mo sọ nínú wáàsí tí mo ṣe níbẹ̀rẹ̀ mo ní oríṣi ogun mẹ́rin ńlá anábìjà anábìjà àwọn ogun kan láyé ohun ìní ẹ̀ ọjà àwọn kan anábì lùsì wọ́n wí ní anábì ní ó jẹ́ ká mọ̀ pé gbogbo èèyàn kó gbogbo gbà kọ́ ni wọ́n ní ó fún wọn wí ní láyé anábì ti ja ogun kan ó rí i pé ogun yìí ibi tí ń bá lọ yìí kò lè ní result rẹ̀ kò pé Islam bí ìjọ tí wọ́n bí anábì pé Abdullahi ibn Ubay tó pa àwọn èèyàn rẹpẹtẹ lógun Uhud tó kọ̀ sí ikú wọn rè anábì eléyìí ti tọ́ sí ikú dájọ́ kú fún anábì ní kí n pa ayẹkú lanasu anna Muhammad yaqtul asahabahu kíta ọmọ wa kọ yí pé mo ti pàkánú àwọn sàábẹ̀ mi kàn máa sọ pé gbogbo sàábà ni mò ń pa èmi kọ́ Ọlọ́run ni ó dájọ́ fún bá nàbì ṣe withdrawn lára àwọn ogun tá nàbì jà láyé àwa náà gbé ogun kan dìde láti bí ọdún méjì sẹ́yìn ogun ẹ̀ ń bú àwọn bàbá wa ẹ̀ ń yẹ̀yẹ́ àwọn bàbá wa wọ́n fún èmi náà lórúkọ tọ́fẹ̀ lélẹ́gbẹ̀rún láwọn orúkọ bú gbogbo péjì mi náà jágbà tán níbi tá a ti ń jagun yìí nítorí wá fọ́ọ̀nì ni pé àwọn bàbá tá à ń torí wọn kú lọ yìí majority wọn ọgbà pàǹjà fáwọn mọ́ kódà bí wọn bá lọ wọlé bẹ́ẹ̀ lómi tí wọn fún lówó òun náà ti tún ṣe nǹkan mi ìyẹn ló wá jẹ́ kí n rówó wípé bàbá kan ní sì ń ṣe wàhálà lórí pé a gbọ́dọ̀ lò fẹ́ yìí ìyẹn Dr. Awa Ibrahim ní ṣe wàhálà lọ́tún lọ́sì tí gbogbo wa náà ránjú àwọn ọ̀rànjú máa ń gbà mí àwọn tọ̀hún náà ọ̀rànjú máa ń gbà mí bàbá yóò torí ẹ̀ bínú ẹni tí ó kàn lábùkù nù wá kàn lábùkù kò torí ẹ̀ bínú tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo cases Akeugbagold ọmọ Akeugberu tèmi ní against C2 àti gbogbo àwọn tí wọ́n bú wa mo fi ilẹ̀ lẹ́ni mo yááfi rẹ̀ fọlọ́ mo yááfi rẹ̀ fún Islam torí bí nǹkan yẹn ṣe ń lọ ó ń affect Islam àwọn èèyàn ò fẹ́ àwọn tá à ń torí wọn jà gan wọ́n ti ń jẹ ewúrẹ́ lọ wọ́n ti ń jẹ iṣu lọ wọ́n ti ń jẹ yán lọ tí wọn ò ti rántí lẹ́yìn bàbá Mudiru Markaz nìkan gbogbo àwọn yòókù tá a fẹ́ torí wọn kú wàláì wọn ti boko bomi lọ tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá continue bẹ́ẹ̀ táwọn èèyàn yìí bá lọ sẹ́wọ̀n kí ni kéènì ẹ̀ fún Islam baba Dr. Awa Ibrahim a surrender fún yín o àníyàn kó dáa lẹ ní ilẹ̀ fisa ń wá wípé ká ṣe ká lò fẹ́ ká parí ẹ̀ àníyàn kó dáa lẹ ní o kódà ìyá wa kún Rashida Manara kò ní fọ́ọ̀tì kankan lórí gbogbo tí ń bẹ ńlẹ̀ kò sí ntọ́kàn ń bẹ a surrender fún baba wa Dr. Awa Ibrahim lórí kéèsì yẹn yàtọ̀ fún tóbìnrin tó ń gbókọ̀ mi jáde o ìyẹn ó kó ẹ̀rí dé kóòtù báyìí pé gbogbo tó ń sọ ń pa mi ibi òun ti rí ni personal issue nìyẹn kò ní nǹkan kan sí pẹ̀lú ọ̀rọ̀ Islam ọ̀rọ̀ ẹ̀sìn ló dìjà pẹ̀lú àwọn tìbí yẹn kódà mo ti bá ọmọ ìyá mi ọ̀kan lọ́mọ Emma mo ti bá a sọ̀rọ̀ lọ́sàn ó lé lára wa méjèèjì nígbà ọ̀dàlẹ́ kí n tó wọ studio Ọlọ́run kọ́rọ̀ ọ̀rọ̀ tọ́ra àjọ jágbe díẹ̀ mo ti bẹ ọ̀kan lọ́mọ jágbàgbé gbogbo ọ̀rọ̀ yìí pátápátá yányán já fi ọ̀rọ̀ yìí lẹ̀ fọlọ́n já fi họ́nà Ọlọ́run ká fi họ́nà Islam ká fi họ́nà Dr. Awa Ibrahim tí wọn bá tún wá gbé nǹkan míì dé lẹ́yìn ìgbà náà ǹdìnà bẹ́ẹ̀ bá tún gbé dé tuntun ẹ̀tún bá a náà àmọ́ ẹni wọn bá bú bàbá rẹ̀ lẹ́yìn eléyìí kó ní o ti ọmọ ẹ̀ jáde kọ́ lọ gbèjà ẹni o mi ò gbà nítorí bá ń pẹ́ àfa àgbàlẹ̀ Yorùbá inú ẹni wọn kà wá náà kún o tó gẹ́ àmẹ́ni tó bá tọwọ́ bọ personality wa àwa náà ò dìde tó bá jẹ́ pé personal issue á dìde mo ti bẹ ọ̀kan lọ́mọ òun náà dẹ̀ ti promise mi pé òun náà forgo everything kódà mo sọ fọ́kan lọ́mọ pé àjọ dọ́dọ̀ Dr. Awa Ibrahim ọ̀dọ̀ balẹ̀ tá a fọwọ́ gbà olórí báyìí pé ọmọ bàbá rẹ̀ Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ àlàáfíà wà jọba inú gbogbo wọ́ọ̀mọ̀ wa dùn
ìyẹn ó lè fún wa l'opportunity láti cooperate láti lè fèsì kíni ìṣòro Islam. ọmọ ìyá mi Situ o ti free láti pè mí anytime èmi náà ó pè ẹ́. ọ̀rẹ́ mi ti ń bẹ nílòbù ó free láti pè mí èmi náà ó pè ọ́. ọmọ ìyá ni gbogbo wa àfi ká ṣọ̀kan tó bá jẹ́ pé a bá fẹ́ Islam lóòótọ́. eléyìí tá a wí kì í ṣe pé ń gbowó tán lọ́wọ́ wọn rárá o, kì í ṣe pé ń gba kéèsì fẹ́ yíwọ́ wàláhì kò yíwọ́ o. gbogbo bí a tó kéèsì wa sí kò sẹ́ni orí dànù kò sẹ́ni orí yọ kúrò bó ṣe wà lọ́wọ́. Ọlọ́run dẹ̀ ní ká ní àwọn èèyàn pàtàkì tí wọ́n dúró tì wá, àmọ́ gbogbo ogun kan Ànábì jà parí o. Ànábì fi àwọn ogun kan sílẹ̀ nítorí kí Islam ó lè bá a jèrè. ìdí nìyẹn táwa náà fi ń withdraw tí mo dẹ̀ ń declare openly pé a withdraw gbogbo cases ta ní pẹ̀lú àwọn èèyàn yẹn pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run. tó bá di next case adjournment àwọn lọ́ọ̀yà wo bẹ̀rẹ̀ processing láti withdraw. a fi ọ̀nà Ọlọ́run a fi gbọ́ sí Ọlọ́run lẹ́nu a fi tẹ̀lé ìlànà Islam àwa fi ọ̀nà bàbá mi Dr. Awa Ibrahim ọkọ Manara a fi ọ̀nà rẹ̀. bàbá ẹ pé gbogbo wa anytime á dá yín lóhùn gbogbo wa yányán ẹ pè wá á dá yín lóhùn. àwọn náà ṣàdéhùn pa wọn ò ní ṣerú ẹ̀ mọ́, àwọn náà ṣàdéhùn pé wọ́n mọ lọ lálàáfíà. bàbá ẹ̀yin lọ́lọ́run fẹ́ fi kíní ìpínlẹ̀ o tẹ́yìn náà bá tún wá lọ bínú ẹ ní ní ládàá tó yẹ ká ẹ ní lórí ẹ o ẹ sì ti ṣe wàhálà kọlọ mọdún yín ní ládàá rẹ. nítorí náà ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run ìfẹ́ ló lọ́run ìfẹ́ lọ́lọ́run fẹ́ Muhammad tẹ. yóò mùsùlùmí ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká lò fẹ́ o kí la bá fífẹ́ ṣe tí yóò dáa kí la bá fífẹ́ ṣe tí yóò dáa kí la bá fífẹ́ ṣe tí yóò dáa o kí la bá fífẹ́ ṣe tí yóò dáa kí la bá fífẹ́ ṣe. ọmọ ìyá mi bàbá Bàrígà ògo Ìlọrin àtijọ́ sọ̀rọ̀ àmọ́ mo mọ̀ pọ̀rọ̀ yẹn ò sí lọ́wọ́ yín, ọwọ́ ìlú Ìlọrin ló wà, ọwọ́ association yín ló wà. ẹ̀yin náà gbégbèsè pé ẹja fọgbọ́ everything ẹja fi gbogbo ẹ̀ lẹ̀ fọlọ́run. kò sí ń tẹ̀dá sí tí ò lẹ́sàn ẹ gbàgbé gbogbo ẹ̀ bọ́lọ́n bá ní kílù Ìlọrin ó gbà bẹ́ẹ̀ fún yín torí mo mọ̀ pé kò sí lọ́wọ́ yín o, ọwọ́ ìlú Ìlọrin ló wà. èyí tó wà lọ́wọ́ tiwa làwa lè jùlẹ̀ anyhow bet mo jẹ́rìí bàbá Bàrígà ẹ sì sẹ́yìn yóò dẹ̀ gba ṣíṣe lábàríkà Al-Qur'an. bàbá Dr. Awa Ibrahim ẹ pé gbogbo wa pọ̀ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ sì pé wá bó ṣe lórí fóònù ẹ jẹ́ gbogbo wọ́n sọ̀rọ̀ ẹ rí i pé àlàáfíà ti ṣetán tí ó fẹ́ gbogbo àwọn blogger tí ń gọ sáàrin wa fi jẹun òun kálukú ọlọ́jọ́ kò jẹ́ gbogbo alájọpọ̀ àwọ̀pọ̀ nsìn láti fèsì àwọn blogger tí ń fi Islam jẹun tí ń ba Islam lórúkọ jẹ́. Ọlọ́run sọ nínú Al-Qur'an ni wa atakum min kulli ma sa'altumuhu wa in ta'uddu ni'matallahi la tuhsuha. Ọlọ́run ní apá kan tẹ́ ẹ bá fẹ́ lèmi Ọlọ́run mọ̀ fún yín. ó dùn mí pọ́jọ́ ti lọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìjà Ọọ̀ni àtàláàfin. àwọn èèyàn ti fẹnu kọ pàápàá jùlọ ọmọkùnrin tó sọ yí pé majority ẹni tí ń bẹ lọ́yọ̀ ní Fúlàní ni wọ́n kò sí ní tó burú kẹ́yìn ọjẹ́ Fúlàní àmọ́ ìran Ọ̀yọ́ ò sí Fúlàní, ìran Ọ̀yọ́ ló gbé ògo fúnlẹ̀ Yorùbá. ọmọkùnrin náà sọ̀rọ̀ kọjá inú ẹ̀ bọ́ bá ń bẹ́ nìkan jà ó sì ń fẹnu kọ lára ọba lára joyè lára everybody. Ọlọ́run yọ̀ọ̀dà kí n tètè tíjọ́ nìdí lọ́la mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ó ní tó ń kálukú rí tó fi appreciate tiẹ̀. bẹ́ẹ̀ bá bí Ifẹ̀ léèrè Ifẹ̀ ó sọ fún yín pé Ifẹ̀ lórísun gbogbo ilẹ̀ Yorùbá ẹni tó bá wà lórí àpèrè orísun ló yẹ kó jó lórí. ọ̀kan nu pọ́ìntì méje tí mo fẹ́ sọ ọ̀kan ni mo fẹ́ sọ Ọ̀yọ́ wàá sọ fún yín pé rárá wọn kì í fi stúùlù yàn ẹ̀jẹ̀ ni wọ́n fi yàn ẹni ó bá jẹ́ ọmọ ẹni tó ní nǹkan wí àrẹ́fà tó bá wà òun náà ló lórí ntí ń díjà lẹ́nu. kódà Ọ̀yọ́ rìvà rẹ̀ sí ilẹ̀ Haúsá pé gòbírí ọba Yomfa ibẹ̀ ni Uthman Dan Fodio ti bẹ̀rẹ̀ jihad ibẹ̀ ló kọ́kọ́ sẹ́tù sí kó tó move lọ sí Katsina ló ti ja majority ogun kó tó wá padà transfer ìjọba rẹ̀ lọ sí Sokoto. Ọ̀yọ́ wàá bí ọ léèrè pé ká wá sọ pé gbogbo ilẹ̀ Haúsá ẹ máa lọ recognize gòbírí àti Katsina torí pé bẹ́ẹ̀ lórí sun yín ẹ máa lọ recognize Ọ̀yọ́ sọ fún ọ pàmò ní gbà. n ti ń díjà bàbá Awólọ́wọ̀ ló díjà yẹn lẹ́dùn ní àrò kò sí ẹni tó dá gbogbo fìtínà yìí lẹ̀ tó ju bàbá Awólọ́wọ̀ lọ. ọmọ ìyá ni bàbá wa Ọọ̀ni àti bàbá wa Aláàfin kò síbi tí wọ́n ti ríra wọn pàápàá jùlọ àwọn blogger wọ́n dá ètò pọ̀ jù lẹ̀ ń bẹ̀. mo rántí program kan t'Aláàfin Adéyẹmí wà mo wà ń bi program yẹn bàbá wa Ọọ̀ni ti rìnrìn àlàáfíà wọ́n ti ṣiṣẹ́ àlàáfíà síwájú Aláàfin fẹ́ jókòó lórí àga wọ́n ti ń lọ jókòó ní bàbá wa Ọọ̀ni dé wọ́n sì wá síwájú Aláàfin wọ́n fẹ́ kí wọn bàbá ti ń lọ jókòó bàbá wa Ọọ̀ni ló fọwọ́ mú wọn lọ láti fà wọ́n padà sókè ẹni tó sì ti dàgbà bí wọ́n ṣe ń padà bọ̀ wá sókè yẹn ó dàbí ẹni pé wọ́n tẹ̀ báwọn photographer kan ṣe yanu wọn l'Aláàfin gan ti tẹ̀ fún Ọọ̀ni àwọn méjèèjì jọ fara wọn lọ bàbá ń lọ jókòó ń jọ yẹn ni kì í ṣe pọ́tẹ̀ ń tí ọ̀rọ̀ yẹn dálẹ̀ bí àrùn yẹn ṣe dán tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ t'Aláàfin Adéyẹmí fi láàrin yẹn ọ̀dàmà o lọ́wọ́ fọ́tò yẹn tẹ̀yìn kan gbé jáde ní ti jàmbá ọmọ ìyá nílẹ̀ Yorùbá kí ló dé tà ní ṣọ̀kan ọjọ́ wo lórí wa tó fẹ́ pé pàápàá jùlọ àríjẹ nídìí màdàrú tó ń pé Fúlàní nílùú kan èmi àti ẹ ti pàdé láì mọ iye ọ̀nà o lọ́dọ̀ tèmi bó bí mi nígbà gbà ń sọ fún p'Aláàfin lórí gbogbo ọba ń dẹ̀ kó gbogbo proof jáde bẹ̀tà fà gbogbo ilẹ̀ Yorùbá ni mi nítorí náà ẹ má jẹ́ ká dá wàhálà sílẹ̀ tí wọ́n bá bí ìwọ náà lè sọ pé bàbá wa Ọọ̀ni lórí gbogbo ọba
ìyẹn ò dìjà ń kálukú kó evidence jáde ká ronú bí ọ̀làjú ni kì í ṣe pé ká wà lọ ronú ní ronú pé ẹjẹ́ ń fẹnu báyé àwọn kan jẹ́ ọlọ́run ló mọ ẹni tó ti commit ọ̀ràn gidi tí kóòtù lè ràn yàn lẹ́wọ̀n látara ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o ilẹ̀ Yorùbá ọlọ́run bá bu omi àlàáfíà síbẹ̀ àwọn bàbá wa méjèèjì kan jọ cooperate kan jọ fọwọ́sowọ́pọ̀ lórí ìlọsíwájú Yorùbá ni ló jájú nítorí náà níparí tí n bá tètè tíjọ́ nìdé lọ́la mo fẹ́ ṣe odidi lecture lórí ẹ̀ pẹ̀lú yọ̀ọ̀dà ọlọ́run tí n bá wá tètè dé lọ́la a máa mú ọjọ́ mi ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugbagold dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá throughout Yorùbá land aláwọn acres of land tí ò wọ́n iye tó bá fẹ́ ni kò sọ fún wa a dẹ̀ ń ṣe promo lọ́wọ́ lórí àwọn kan a dẹ̀ tún nílẹ̀ láwọn gbòòrò anílẹ̀ táwọn èèyàn fẹ́ tà láwọn gbòòrò àjì 2025 sì ti wá sí kù díẹ̀ fẹ́ni tó bá ní interest ẹ kàn sí wa kó tó di pé àwọn alálàájì tiwa náà ó gbéra lọ́ndì 25 nítorí wọ́n ń fà tí state tètè máa ń gbéra ni pé state yóò fẹ́ lò bí 40 days sí 45 days ẹ wò nísìnyàn state tán gbéra lánàá nísìnyàn which is on the 8th àwọn gbéra ní àràfà kù 28 days wọ́n á dẹ̀ fọjọ́ mẹ́rin ṣiṣẹ́ hajj gangan tẹ́ bá ro fọ́ọ̀mù 28 yóò fún ẹni 32 lẹ́yìn ìgbà yẹn wọ́n wá tún lè sinmi ọ̀sẹ̀ kan sórí pé 40 days ti pé lẹ́yìn àràfà kan tó move àmọ́ àwa tó ní international àwọ̀ late kúrò nílé torí pé à nílò ju 20 days lọ iṣẹ́ kan náà láti ṣẹjọ́ sí iṣẹ́ hajj gangan ọjọ́ mẹ́rin péré ni àtàwọn tó bá state lọ àtàwọn tó bá international lọ gbogbo wa náà lẹ́ni ọlọ́run kò sẹ́ni ọlọ́run dàbá dàlù láyà gbogbo wa lọ́lọ́run ó dẹ̀ fún níṣẹ́ ìrọ̀rùn ṣe. Bákan náà ẹ mọ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Google Pro School àti ilé kéwu wa àwọn ọmọ náà lálùbáríkà jà wá gan lọ ẹni ń wọkọ ẹni ń wáyà mọ̀jẹ̀rà kalẹ̀ lo WhatsApp number wa text message síbẹ̀ I need a good husband I need a good wife wọ́n á dẹ̀ reply rẹ̀ ìlú òyìnbó ni o America ni o London ni Russia ni Nigeria ni Arabian country ni African country ni ibi ọba wà ibẹ̀ náà ni ọkọ àtìyàwó ẹ̀ wà ọlọ́run ó dẹ̀ provide ẹ̀ fún yín nọ́mbà tẹ́ text sí mẹ́wàá.